Lílo Sunday Ìgbòho láti dojú ìjà kọ Arẹ́gbẹ́ṣọlá léwu púpọ̀, ADC kìlọ̀ fáwọn ọmọ Tinubu. Ẹgbẹ́ African Democratic Congress ti kìlọ̀ fáwọn ọmọ lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bí wọ́n ṣe ń lo onírúurú ọ̀nà láti gbógun ti mínísítà fọ́rọ̀ abẹ́lé nígbà kan rí Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà Bọ́lájí Abdullahi fi síta ni wọ́n ti bẹnu àtẹ́ lu bí àwọn kan ṣe pé Arẹ́gbẹ́ṣọlá ní ọ̀dàlẹ̀ ìran Yorùbá. Wọ́n ní irú ìwà báyìí tako àgbékalẹ̀ ìjọba tiwantiwa, bẹ́ẹ̀ ló sì léwu fún ọjọ́ iwájú ìran Yorùbá. Látìgbà tí Arẹ́gbẹ́ṣọlá ti fi ẹgbẹ́ All Progressives Congress tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC níbi tí wọ́n ti fi ṣe akọ̀wé àpapọ̀ ní àwọn alátakò rẹ̀ ti ń sọ onírúurú kò bá kùn gbé ọ̀rọ̀ sí i. Ọ̀rọ̀ náà di kókó lọ́jọ́ 14 oṣù kẹjọ ọdún yìí nígbà táwọn tọ́ọ̀gì da ètò ìpolongo ìbò ẹgbẹ́ ADC rú ní Ṣàgámù nípínlẹ̀ Ògùn, táwọn ọmọ lẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá sì sọ pé ṣe ni wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ lọ́jọ́ náà. Abdullahi ran àwọn aráàlú létí bí Tinubu fúnra rẹ̀ ṣe tako olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lásìkò tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tí kò sì sẹ́ni tó pè ní ọ̀dàlẹ̀ nígbà náà. Bẹ́ẹ̀ ló tún pa júdà sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí kò sì sí ẹni tó bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ náà nígbà náà. Ó ní kí ló wá dé tí wọ́n ń gbógun ti Arẹ́gbẹ́ṣọlá látàrí pé ó pinnu láti ṣe ẹgbẹ́ òṣèlú mìíràn. Eléyìí sì fi hàn pé wọ́n bẹ̀rù agbára tí Arẹ́gbẹ́ṣọlá ní nínú òṣèlú. Ó ní wọ́n tún lọ bẹ Sunday Ìgbòho lọ́wọ́ ẹ̀ láti bá Arẹ́gbẹ́ṣọlá jà, èyí tó sì léwu púpọ̀ nítorí ṣe ni wọ́n ń gbé ọ̀rọ̀ ẹ̀yà ga ju ọ̀rọ̀ ìgbáyégbádùn gbogbo ọmọ Nàìjíríà lọ.